ìran Yorùbá ló ní kárí ni kápọ́nilé, ìran Yorùbá ló ní kárí ni kákíni. Lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa a kí yín ẹ kú àkókò yìí, ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ tòní níbi tí a ó ti máa sọ̀rọ̀ nípa àṣà ìkíni ní ilẹ̀ Yorùbá. Oríṣiríṣi ọ̀nà ni Yorùbá ń gbà kíni. A ní ìkíni lẹ́nu iṣẹ́, a ní ìkíni ìgbà bíi ìgbà ayẹyẹ, bí ìgbà ọdún, ìgbà ìṣílé, ìgbà ìsìnkú, ìgbà ìgbéyàwó, ìgbà ìsọmọlórúkọ. A ní ìkíni àsìkò bíi àárọ̀, ọ̀sán àti alẹ́. Àwọn onírúurú ìkíni yìí ló ní bí a ṣe ń kí wọn. A ní bí a ṣe ń kí oníṣẹ́ kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá. Bí a ṣe ń kí àgbẹ̀ ó yàtọ̀ sí bí a ṣe ń kí alágbẹ̀dẹ. Bí a ṣe ń kí ọdẹ ó yàtọ̀ sí bí a ṣe ń kí àwọn aláró. Ǹjẹ́ kí là ń wí? A wí pé ìkíni ni ọ̀nà tí à ń gbà ṣe ni ní pẹ̀lẹ́ ní ilẹ̀ Yorùbá. Oríṣiríṣi ìkíni ni ó wà láwùjọ Yorùbá. Ìkíni ìgbà, ìkíni àsìkò, ìkíni lẹ́nu iṣẹ́. Bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ó ní onírúurú ìkíni tí Yorùbá ní fún àwọn wọ̀nyí. Ǹjẹ́ kò ní jù báyìí lọ lónìí lórí àṣà ìkíni níbi tí a ti sọ̀rọ̀ nípa onírúurú ìkíni tí ó wà. Tó bá di inú ẹ̀kọ́ mìíràn a ó máa sọ̀rọ̀, a ó máa mú àwọn ìkíni wọ̀nyí lọ́kọ̀ọ̀kan èjèèjì, a ó máa yẹ̀ wọ́n wò. Àmọ́ kó tó di ìgbà náà ẹ̀yin lè fẹ́ kọ́ èdè Yorùbá síwájú sí i. Ẹ yẹ̀ wá wò lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram àti Yorùbá Clinic, lórí Facebook àti Yorùbá Clinic. Tó bá jẹ́ lórí Twitter Yorùbá_Clinic, lórí YouTube Yorùbá Clinic TV. Tó bá jẹ́ lórí ẹ̀rọ alágbàtà wa ní www.yorubaclinic.com ni à ń lò. Ẹ darapọ̀ mọ́ wa kí ẹ kọ́ èdè Yorùbá síwájú sí i kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun fáṣojú ìran yín. Èmi Ọláìyá Àyìndé Ọlánrewájú tí ó jẹ́ atọ́kùn yín wípé ẹ wà ní àlàáfíà.